Ǹjẹ́ ìmọ́lẹ̀ àwọn ànábì Ọlọ́run a máa sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti kú tán? Ìmọ́lẹ̀ àwọn ànábì Ọlọ́run oyin kákòpọ̀ alátàwọn wòlíì náà sẹ́rà àwọn ànábì Ọlọ́run Olúwa bá rán wọn ṣẹ́ lópin ìgbà tí wọ́n bá wà láyé bí wọn bá ti sí mọ́ kó tó di pa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nítorí wá ń ṣe ni pé bá ànábì kan bá ti lọ yóò sì tún fi kíni yóò fa ànábì mi rọ́pò ó bá yẹ pé ìmọ́lẹ̀ ni kò nídìí kọ́lọ́run rán ànábì mi mọ́ ìmọ́lẹ̀ ànábì kan kàn máa ṣiṣẹ́ lọ èyí ò ti já mọ̀ pọ̀rọ̀kọ̀rọ̀ ni o ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́run ò sì rán ànábì mi mọ́ lẹ́yìn rẹ̀ ànábì já mọ̀ pé al-ulama'u warathatul anbiya ànábì ń sọ pé àwọn sọ̀hábé mi tí mo ń fi kalẹ̀ fún yín yìí ànábì ní alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyina min ba'di ànábì ní bí èmi bá jẹ́ dé tásìkò bá fi tó àwọn tí ó rólé èmi ń bọ̀ tí wọ́n máa sọ tí Ọlọ́run fẹ́ ẹ̀sìn tí mo gbé wá tí wọ́n máa jíṣẹ́ rẹ̀ fún yín kò síbi kan tá ànábì ti ní mọ́lẹ̀ ń lókù tí ó máa fi yín mọ̀nà o kọ́mọ ìpara àwọn ọ̀nà ṣètọ́nì tí ṣètọ́nì ó máa gbà máa fi gbé wá fún èèyàn pé ànábì ló ní wí báyìí fún ọ tó rádìísì kan bẹ táwọn èèyàn gbọ́yé wọ́n là ànábì ní sallallahu alayhi wa sallam Ọlọ́run ò ní jẹ́ ọ̀rọ̀rùn fún ṣètọ́nì kó gbé àwọ̀ èmi ànábì wọ̀ bẹ́ẹ̀ bá lè rí ànábì èmi lè rí òdodo ní àmọ́gìnì tó mẹ́ ṣètọ́nì lè yọjú ó lè yọ sí ọ lójú oorun kó pé rẹ̀ láànábì Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ṣètọ́nì lè yọjú sí ọmọ ànábì adámàdò níta ń sọ̀rọ̀ yìí tí ó máa sọ fún ọ pé òun lànábì o possible kí wàá láàfin gbàgbọ́ yí rẹ̀ pẹ̀lú ń tà nábì ní ṣètọ́nì ò ní ṣe kíni kò lè gbáwọ̀ mi wọ̀ Al-Imam Ibn Sirin nínú àwọn àgbàfà àwọn ni wọ́n já mọ̀ wípé ìta nábì ń wí ni pé bóhun ti rí gan-an sallallahu alaihi wasallam ṣètọ́nì ò ní lágbára àti hàn bẹ́ẹ̀ ila yawmil qiyamah àmọ́jọ́ ṣètọ́nì bá ti yọjú sí ọ tọ́wọ́ wa gbádá àbọ́fà tẹ̀sùbá lọ́wọ́ àbẹ́ èèyàn dúdú wá ń sọ fún ọ pé èmi là nẹ́bì àbọ́wá wé láwà nìkan tí wà nẹ́bì ewérú ẹ̀ ṣẹ̀tọ́ nínú èyí wọn ìsà nẹ́bì olójọ́ jẹ́ pé wọ́n ní lójú ayé àwọn tábì yìí Al-Imam Ibn Sirin ní níbẹ̀ nìkan bá lóhun rí ànẹ́bì ní táwọn àlfọ́ obìnrin jọun ni pé sífù lánàá ẹni tó rí yìí sọ fún wa ṣèròyìn rẹ̀ fún wa bí n bá ti ń wí àwọn táwọn máa nẹ́bì tí wọ́n ti ṣètọ́ nìní lọ́yọ̀jú sí ọ ẹni ọba wá wọ́n lẹ́nìkan wá sọ́njọ́ kan pé òun rí ànẹ́bì kọ́dà ànẹ́bì wí báyìí wọ́n ní kó ròyìn rẹ̀ ọ wá ròyìn rẹ̀ wọ́n wá rí pé ròyìn yìí gbọ́nbà ànẹ́bì ti rí lóòótọ́ wọ́n wá fún ní tẹ́sì kankan ọ̀dà inú àwọn tí ń bẹ láyé lónìí ta ló jù ànẹ́bì jù ta ló jù ẹni tí orí yìí jù ẹni yìí láì ṣe kó prepare rẹ̀ tí ń fi hàn pé dodo ní sọ ẹsẹ̀kẹsẹ̀ ló ní alhassanu ibn ali alhassanu ibn ẹni tí mo rí lójú oorun táà pé yẹn dọ́yàn alhassanu ọmọ ali àwọn àlùfáà ní sọ̀dákùtà òdodo lọ sọ innahu kana yushbihu nabiyya sallallahu alaihi wasallam ọ̀sẹ́ni ọjọ́ ànábì nú ọmọ rẹ̀ tó hassan lóòtọ́ torí náà ìtumọ̀ pé bí ṣe bẹ́ẹ̀ bá rí ànábì èmi lẹ rí òun ni pé kẹ́ẹ̀rí mi bí mo ti ṣe kíni bí mo ti wà àmọ́ pọ̀lọpọ̀ ọ̀nà ní ṣètọ́ nílé gbà yóò kọ́dà yóò pè rẹ̀ lánàbí Muhammad fún ọ sallallahu alaihi wasallam sórí tó kọ́kọ́ fi mọ̀ ní pé ànábì ò ní wólé kọ́ máa wó ànábì ò ní mọ́lé kọ́ máa ṣe kíni kọ́ máa wó ànábì ò ní jíṣẹ́ fún ọpọlọ ní o kí wákàtí 5 lápèjúwe kẹ́nìkan wá wọ́ jáde sí ọ lójú oorun pétọ́ àti mọ́hùn o ẹ má wulẹ̀ kírun mọ́ o èmi ànábì náà mo ní ọmọ kírun mọ́ yìí mọ̀pọ̀ fẹ́ kó bọ́ọ̀nù ṣètọ́ nínú gbogbo ń tà nẹ́bí wí bẹ́nìkan bá ti hàn àbí mọ́lẹ̀ ló pèrè àbí kan tí ń bá ti ń tako ń tà nẹ́bí wí lójú ayé rẹ̀ mọ̀pá nẹ́bí kan wò sallallahu alaihi wasallam tẹ́sì kéyìí máa mọ̀nà ọlọ́mọdé aṣọ wo ọlọ́mọsàsàmù náà wà.